àwọn náà ṣe bóyá rally ní ká pè bóyá rally ní ká pè ní o bí kan ní o bóyá rally ní ká pè bí kan ní Liberty Stadium lẹ́nu àwọn ẹgbẹ́ APC náà wọ́n ṣe ṣùgbọ́n ní ìyàlẹ́nu ń bẹ Ìgbòho jáde ó sì darapọ̀ mọ́ wọn níbi rally ó dé fìlà APC ó tẹ̀lé àwọn APC jáde ọ̀nà méjì lọ̀rọ̀ yẹn pín sí tá a bá fẹ́ mú bó ṣe wá jáde làwọn èèyàn ní kò parí báyìí àwọn ti rí pé nǹkan tó ń fẹ́ ṣẹ́gun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnu ló fi ń sọ pé òun ti sọpọ́tì Tinubu ṣùgbọ́n ní ìsìn báwọn yẹn ṣe wá rí pé jáde wọ́n wá ní so ó ti wá di pé ó ti fi irú èèyàn tó jẹ́ hàn àwọn báyìí before then a gbọ́ pé ní nǹkan bí ọjọ́ mélòó kan gbogbo àwọn property ẹ̀ tí wọ́n seize wọ́n ti fún àkáǹtì ẹ̀ tí wọ́n ti ṣí wọ́n wá ní bó ṣe jáde yẹn pé kò dáa àwọn kan tiẹ̀ tó sọ débi pé káàtì ẹ̀ bó ti àfẹ́ sọ̀pọ́tì Tinubu wọ́n lọ ẹ̀kọ́ máa sọ̀pọ́tì ẹ̀ nínú ilé ni pé kì í ṣe kẹtọ́ ẹ̀ kó jáde pé ó fẹ́ máa tẹ̀lé wọn ṣe rálì káàkiri ìyẹn jẹ́ yọkan ẹ̀kejì ń bẹ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n lọ kí nílé látìgbà tó ti dé ìjẹ́ ìbọ̀kọ́ àwọn èèyàn kọ̀ dẹ́mù yẹn náà pé kí ló dé tó jẹ́ pé àkíkì tán kò wá fẹ́ sáwọn tí ò lọ kí wọ́n ní kò yẹ kó gba àwọn èèyàn láì láti wá máa kí i pé irú nǹkan tó ń ṣe yẹn bí ìgbà tí yẹn fẹ́ máa ṣiṣẹ́ pé igbákejì Ọlọ́run lòun ni wọ́n sọ débi pé njọ́ tí Gúrú Màrájì lọ bá tí Gúrú Màrájì náà lọ kí ń lé wọ́n sọ yẹn náà pé sọ yẹ kí irú Sunday Igboho lè sọ pé ó fẹ́ gba Gúrú Màrájì lálejò pé Gúrú Màrájì tó jẹ́ wípé gbogbo yẹn ló mọ̀ pé wọ́n máa sọ pé kò sọ lọ́hùn pé so Ìgbòho ti fẹ́ máa kọjá yẹ lójú táwọn wọ́n sọ̀rọ̀ náà mo sì fọwọ́ lẹ́rán mo wá wo bó ṣe ń sọ̀rọ̀ pé kí lẹ́yìn pọ́ìntì tẹ́ fẹ́ fàyọ báyìí. pé Sunday Igboho ọ̀dà. wọ́n ní pọ́ìntì àwọn ni pé tá a bá dórí ètò ká sọ fáwọn èèyàn pé ìtí Sunday Igboho ń ṣe yẹn ò dáa. mo níwẹ̀ àwa ò ní báyìí sọ pé kò dáa o àwa ó gbé àtẹ̀pẹpẹ rẹ̀ ni pé káwọn èèyàn jáde fojú lámẹ̀tọ́ wò ó ṣé lóòótọ́ ni pé gbogbo nǹkan tí Igboho ti sọnù gbogbo nǹkan tí Igboho rò pé ó ti lọ tíjọba dẹ̀ ti dá padà fún un tínú rẹ̀ ti ń dùn táyọ̀ rẹ̀ ti kún ṣé lóòótọ́ ni pé kò yẹ kó jáde tán ó ti fẹnu sọ tẹ́lẹ̀ pé ní báyìí òun ti rẹ́ni láti tẹ̀lé Tinubu àti APC now ó ti wá jáde lẹ́ni táwọn náà ṣe Congress ní Liberty ó ti wá jáde tán náà wá ní ṣẹ́ẹ́rì polóṣèlú nígbòho ṣẹ́ẹ́rì pé kì í ṣe pé Igboho nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá rẹ̀ lóòótọ́ wọ́n ní tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ni ṣé yóò wá jáde síta wọ́n lẹ́ẹ̀kejì ní pé ó ṣe àwọn adẹ táwọn èèyàn lọ kíkíkí lérò dẹ́wà pọ̀ bí gbàdé pé sọ́jọ́ba ni mo tiẹ̀ kò fún ọ lésì kan mo ní ṣé ibo lẹ́ni wọ́n ti lọ ń kí wọ́n ní nílé rẹ̀ ilé tiẹ̀ àbí ilé tí wọ́n ní nílé rẹ̀ ni wọ́n ti lọ ń kí wọ́n ní ṣé ó ṣùwọ̀n wípé ilé yẹn náà lẹ́ ti ń rí wọn wọ́n ní bẹ́ẹ̀ ni abẹ́yẹ àti ẹlẹ́jọ́ kọ́lé yẹn ni ibi tó ti wá wù mí nìyẹn pé ó dàbí pé táwọn ń sọ̀rọ̀ fún ẹ mọ́ lẹ́nuwé mi nítorí pé mi ò láìkì kan tẹ̀ ń sọ a sì máa tẹ́ pẹpẹ lórí ètò ẹ já fojú lámẹ̀tọ́ wọ̀rọ̀ yà ìgbẹ́rùgbẹ́ èmi nìyẹn báàkì ani akéjù báàkì bẹ́ẹ̀ akéjù ibi kíkì yìí máa parí sí mọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ èmi nìyẹn bọ̀ tí kò ti tó bẹ̀ yẹn àpò ètò bó ṣe lè yára èmi tó nìyẹn bẹ̀ tó ti tó yẹn. Aláàjì ọ̀rọ̀ tí a gbé wá yìí ó tó di pé a mọ̀ bó ṣe àgbàmì ọ̀rọ̀ Aláàjì a fi àsìkò yìí a fi bá àwọn ìdílé Adégbòdù kẹ́dùn látàrí ìkan lára Adégbòdù twins tí ó jọ lọ ń pè kí Ọlọ́run bá kó bá wa kẹ́ sí afẹ́fẹ́ rere Ọlọ́run bá wa tu àwọn ẹbí ará ìyàwó ọmọ tó fi sílẹ̀ kí Ọlọ́run bá wa tu wọn nínú kí Ọlọ́run bá kó bá wa dápọ̀ ọ̀dọ̀ dúró ní orílẹ̀-èdè Nàìjíríà torí tá a bá wò láti January dc àwọn tó jẹ́ celebrity gan à ń gbọ́ pé wọ́n ká bá sọ pé tí ì ṣe celebrity gan pé yóò mọ̀ torí gbà tí mi àtàwọn kan táwọn sọ̀rọ̀ ọjọ́ Sunday ó ṣáájú pé àwọn celebrity nìkan ló ń kú báyìí mo ní ẹ wá o torí pé àwọn lórúkọ la ṣe gbọ́ pé celebrity kan ti kú o àìmọye ọ̀dọ́ tó ń kú lójoojúmọ́ o àìmọye ìgbà tí ó ṣẹlẹ̀ sí kan ní àrò rẹ̀ wà Aláàjì tíyàwó ẹ̀ kú tá a wà ọkọ̀ léwu wọn mọ́tò tàbí gbogbo tẹ bá rí kẹta sọ pa ọkọ̀ wọn Aláàjì ẹrù sì bá mi wọ́n ní ọkọ̀ tẹ páàkì kalẹ̀ yìí o Aláàjì bọ́ọ̀sì ní tàbí gbé òkú wọ́n ní ẹ̀mẹ́ta ló mọ́ rìn lójúmọ́ mo ní kí ló dé báwo wọ́n ní àárọ̀ láago 6 wọ́n ló máa pàrédì gbogbo
gbogbo hospital department kiri. sẹ́yìn ò tí ì kú lọ́dọ̀ yín. ara wọn ní pé kì í ṣe pé ṣé ò tí ì kú. pé dandan ni. ní alẹ́ kílẹ̀ tó mọ́ àwọn kan ti jọ lọ ń pè sọ àwọn òkú tó ti kú yẹn wọ́n á páàkì ẹ̀jọ̀ mọ́tò yẹn ní òwà kó lọ sí mọ́ṣúárì. ẹgbẹ́ mọ́tò yẹn máa rìn láti ibi 6 di 7:30 tí wọ́n fi gádà gbogbo ẹ̀jọ̀ tí yóò kó lọ. owó tó bá tún di ọ̀sán ní 12 wọ́n ní yóò tún lọ. wọ́n ní àṣẹ tó bá wá lọ ṣé ó wá empty car wọ́n ní kò wá empty rí. wọ́n ní yóò ọ̀sán wọ́n ní yóò tún kó yẹn wá padà yóò tún kó kú wá. wọ́n tó wá tó di 6 ìrọ̀lẹ́ yóò tún lọ. so ẹ̀mẹ́ta tó mọ́rin lójúmọ́ ni. ibẹ̀ wọ́n ti sọ fún àwọn pé celebrity torí pa àmọ́ pé celebrity ni wọ́n dárúkọ láṣẹ pé celebrity kú àìmọye àwọn tó ń kú kí ọlọ́run bá kó bá wa dá ikú ọ̀dọ̀ dúró lórílẹ̀‐èdè nàìjíríà àti ibi táwa náà wà níbi àti gbogbo kíbi tí àwọn èèyàn wa bá wà kọ́ lọ́ bá wa dá ikú ọ̀dọ̀ dúró. àmì o olórí àdúrà ni. alájí ọ̀rọ̀ tí a gbé wá yìí ètò tó dáa ni lóòótọ́ yorùbá ní gbogbo wa mo fẹ́ lè kọ́kọ́ sọ wípé àwa yorùbá púpọ̀ nu wa ò dáa púpọ̀ nu àwa yorùbá a ò dáa torí ètò tí ẹ gbé wá inú mi sọ bẹ́ẹ̀ wípé púpọ̀ nu àwa yorùbá a dáa nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa gan púpọ̀ nu wa ò dáa nítorí pé Sunday Igboho tá a mọ̀ tá a sọ lónìí pé ó ti lọ dàgbọ́ máwọn olóṣèlú ní Sunday Igboho tẹ́lẹ̀ kí wàhálà tó ṣẹlẹ̀ rárá. nígbà tí ọba ìlú Ìbàdàn Olúbàdàn ti Ìbàdàn ọba Ládọjà gbàtàn wà ní gómìnà Sunday Igboho wà pẹ̀lú ọba Ládọjà nígbà náà tọ́jọ́ ń lọ tọ́jọ́ ń bọ̀ ó bá wọn ṣiṣẹ́ ṣùgbọ́n tó yá ti Sunday Igboho jáde pé àwọn fẹ́ jà fún òmìnira Yorùbá kí wọ́n ń pa Yorùbá jù tá a bá wo gbogbo ìrìn àjò yẹn Sunday Igboho fi Yorùbá Nation bẹ̀rẹ̀ o pípa Yorùbá tí wọ́n ń pa láti dáwọ́ pípa Yorùbá dúró ni wọ́n fi bẹ̀rẹ̀ o pẹ̀lú Fúlàní tí wọ́n wọnú oko olóko náà fi bẹ̀rẹ̀ kì í ṣe Yorùbá Nation. wọ́n introduce Yorùbá Nation sí Sunday Igboho ni kì í ṣe Yorùbá Nation. sábàdé wo lọ tá a wo bọ̀. mo rántí ọkùnrin kan tó ń pè ní Dr. Aborode tó ní wọ́n pa ní Ìgàngán gbà yẹn. sábà wo lọ tá a wo bọ̀ nígbà tí Sunday Igboho wá ní issue pẹ̀lú ìjọba federal government tó di pé wọ́n lọ attack ilé olóyè Sunday Igboho wọ́n pa àwọn bíi méjì gbẹ̀ngbà yẹn tí n bá parọ́. bẹ́ẹ̀ àmì jì ni. tí olóyè Sunday Igboho tí wọ́n ja àjàbọ̀ tí wọ́n lọ tí wọ́n dẹni tó ń gbé ẹ̀yìn ìlú outside country gbogbo ọdún tí olóyè Sunday Igboho ti ń gbé ẹ̀yìn ìlú gbogbo àwọn tó ń support Yorùbá Nation gbà yẹn wọ́n máa ti ń bá business tí wọ́n lọ alájí. kódà ẹlòmíín bímọ lémọ. wọ́n máa ń gbégbé ayé wọn lọ ṣùgbọ́n ẹ ti gbàgbé pé ẹ tẹ́ ń wò níwájú pé ó fẹ́ bá yín gbé Yorùbá Nation inú ìlà ìlú ló wà. eré ni àwàdà ní ọ̀sẹ̀ kan oṣù kan ọdún inú ìlà ìlú ni olóyè Sunday Igboho wà. nínú gbogbo ẹ̀ náà làwọn kan ń jáde pé àwọn àgbẹ̀ Yorùbá Nation kó tó di pé wọ́n dìbò tó lọ ìbò ààrẹ tó lọ gbà yẹn Yorùbá Nation àdéhùn òdìdí kò bọ́ sí i. ìgbà wàhálà rẹ̀ dẹ̀dẹ̀ Ìgbòho nìkan ní ọ́fíìsì bí èpò nìkan ló plan Yorùbá Nation. gbogbo àwọn yòókù tó ń jáde ààrẹ nìkan kan mọ́. Ọlọ́run wa bá wa ṣe wípé a máa rí gbà yẹn náà nígbà tí à ń fi ọ̀rọ̀ wọ́rọ̀ wò nígbà yẹn tí mo dúró nídúró pé APC Tinubu ni mo fẹ́ jẹ́ kó wọlé. ìgbà yẹn náà la máa ń sọ wípé a lè filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn nítorí pé tí ọmọ tiwa bá wọlé ọ̀rọ̀ ó níyànjú ju kẹ́lómi ìwọlé lọ. kódà mo rántí pé sọ́gbà yẹn pé àǹfààní máa wà gan. àǹfààní dẹ̀ máa wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ akọ́lá rí ọ̀kan Yorùbá Nation náà là ń jókòó tó tí mo dẹ̀ sọ wípé a lè ní Yorùbá Nation gbà. nísìn Ìyí Èkìtì ò lè láìkì. káwọn tó mọ̀ ọba
bá padà kàn wọ́n jọba ọba Ládọjà náà ló ṣokùnfà bí àwọn ṣe lọ sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè láti lọ sọ ọ̀rọ̀ olóyè Sunday Igboho nígbà tó lọ́wọ́ dẹ̀ ṣe wọ́n release olóyè Sunday Igboho gbogbo nǹkan wọn tí wọ́n seize property ní báńkì tí wọ́n release everything fún wọn olóyè Sunday Igboho dẹ̀ tó ń gbé nígbé àlàáfíà wọ́n dẹ̀ tó lè rìn síbi tó wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà láìpẹ́ láì jìnnà ká má ṣe gbàgbé pé wọ́n ṣe àwọn traditional rulers council meeting ní Àbújá tí ọba àwọn Ìgbò kan jáde tó náà sọ̀rọ̀ wípé kí ààrẹ orílẹ̀-èdè bá wọn wò ṣe wípé níwọ̀n ìgbà tí wọ́n ti fi olóyè Sunday Igboho sílẹ̀ tó fẹ́ fún ní chieftaincy title wípé ká máa wọn fi Nnamdi Kanu náà sọ̀rọ̀ torí pé agitation làwọn méjèèjì pé nǹkan kan làwọn méjèèjì ń ṣe àwọn yẹn padà jáde pé ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ táwọn méjèèjì ṣe o. bàbá yẹn sọ débi pé ó ní lójú tàwọn. bẹ́ẹ̀ni ó lóun rí pé nǹkan kan náà ni. ó ní tẹ́lẹ̀ àwọn afẹ́ Nnamdi Kanu Nàìjíríà yóò padà sí orílẹ̀-èdè tó wà kì í dẹ̀ ṣe nǹkan kan náà. olóyè Sunday Igboho fi kankan jáde lórí rédíò àbí níbi kankan kó sọ wípé ẹ lọ máa pa wọn ẹ lọ máa jó property wọn náà wọn fi ibi kankan sọrí gbogbo táwọn máa ń jáde sọ ni wípé àwọn fẹ́ lọ jà fún ẹ̀mí aráàlú pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń wọlé tí wọ́n ń pa tí wọ́n ń ba nǹkan ọ̀gbìn wọn jẹ́ nígbà tí Ọlọ́run wá jẹ́ kí wọ́n rìlíìsì gbogbo property ilé Sunday Igboho fún wọn ibẹ̀ làwọn kan ti ń jáde tó ti ń kọ̀ndẹ́mù inú mi dẹ́dùn pẹ̀lú fídíò bẹ̀rẹ̀ tó jáde tí wọ́n sọ wípé wọ́n ní mò ń sọpọ̀tì Tinubu ṣé bàbá ńlá bàbá àwọn ló yọ mí gbà mí sílẹ̀. ṣé ẹ padà rí fídíò yẹn. bẹ́ẹ̀ni aláwọ̀ yẹn tiẹ̀ tó ń bú pé wọ́n ní kò yẹ kó do lágbèjì. inú mi dẹ̀ dùn sí lágbèjì yẹn pé ó yẹ ká lò jù bẹ́ẹ̀ lọ. ó ní ṣé bàbá wọn lè gbà wọlé. torí máa tẹ̀wọ́ àánú ilẹ̀ ìlú bàbá Yorùbá mélòó ló jáde ipò dàbí tí Sunday Igboho ti dúró èmi náà kọ́ntínú níbẹ̀ ọkàlùkù ń bá bísíǹsì ẹ̀ lọ ni. káyọ̀ olóyè Sunday Igboho ti gba bẹ̀ lọ́jọ́ tán àtáàkì wọn ni bó kálukú ṣe máa bá láìpẹ́ lọ náà láti bá lọ. lọ ni ẹlòmíọ́ kan máa kakúlù aláwọ̀ wọn fi ránṣẹ́ sóńtọ̀ ni. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ní ìsìn nígbà tó wá di wípé a ní wípé àwọn APC ń ṣe program lónìí olóyè Sunday Igboho wà bẹ̀. olóyè Sunday Igboho lọ. tí olóyè Sunday Igboho bá sí bí Alhaji láàrin mi àti á jẹ́ pé àfarafibisólóore. bí abáramóore jẹ́. abáramóore jẹ́ lólóyè Sunday Igboho torí gọ́ọ̀mẹ̀ntì tó wà ńbẹ̀ Yorùbá ló wà ńbẹ̀ tí wọ́n fi yọwọ́ kó ní ìgbèkùtà wà. ẹni pé tẹ̀lé sọ́ngbà yẹn nìyẹn ẹni tẹ́yìn ṣe ń sọ̀pọ́tì kí Yorùbá bọ́ bẹ̀ ẹni àmọ́ ẹ̀wọ̀rọ̀ lòun ẹni àmọ́ tí èkó èèyàn tiẹ̀ wá rò pé olóyè Sunday Igboho gan ló tọ̀ máa wúlò fún bẹ́ẹ̀ni ẹ sọ́ngbà yẹn pé àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la. àtòrí táwọn sábà wà bẹ́ẹ̀ kò lè wúlò fún Yorùbá tí Ìgbò bá wà bẹ́ẹ̀ kò lè wúlò fún Yorùbá tó bá jẹ́ pé Òbí ló wọlé gbà yẹn Alhaji wọn ní yọ pípọ̀ wọn ní yọ Sunday Igboho. òun ti yọ tọ̀dọ̀ tiẹ̀. wọ́n ti yọ Nnamdi Kanu tọ̀dọ̀ tiẹ̀ ní yọ Nàìjíríà tó bá já Àtíkù ló wọlé wọn ní yọ Sunday Igboho ṣùgbọ́n torí pé ìjọ ọmọ tiwa tó jẹ́ Yorùbá ní ààrẹ orílẹ̀-èdè ló ṣe wáyé fún wa láti jẹ́ kí Olúbàdàn bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu kọjọ fọ̀rọ̀ wérọ̀. tí Sunday Igboho bá jáde lónìí pé òun sọ́pọ́tì APC kò bí òun sọ́pọ́tì APC o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń tẹ̀lé. dandan dẹ̀ ni pé láti fẹ̀mí ìmoore hàn. ẹ tó dẹ̀ ń tẹ̀lé pátì kan ló wà. pátì kan ló wà bẹ́ẹ̀ ni. kò sì bá sì péré ajá tá a lè to eré ìkòkò tán fi ṣe é. bẹ́ẹ̀ ni. tó bá sọ pé Tinubu lòun ń tẹ̀lé pátì kan ni Tinubu ṣàṣe. èmi wá rí pé bó ṣe ń tẹ̀lé Tinubu èmi mọ̀ pé nǹkan gidi kan fẹ́ jáde ń bẹ̀ ní Alhaji. wọ́n lè padà fún olóyè Sunday Igboho ní post láti yẹ̀dà wọn bóyá irú àwọn Àmọ̀tẹ́kùn táwọn ní stéètì kọ̀ọ̀kan wọ́n lè jẹ́ kí olóyè Sunday Igboho kó hẹ́ẹ̀dì wọn láti ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nípínlẹ̀ kọ̀ọ̀kan torí àwọn ọlọ́pàá wa ò tó tọ́lọ́pàá bá tó gbogbo insecurity ò ní ṣẹlẹ̀ tó bá já wọn Àmọ̀tẹ́kùn náà máa rìkúrútù sí i tá máa fi olóyè Sunday Igboho jẹ́ olórí wọn kò sí nǹkan tó burú bí Alhaji. ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára mi ilẹ̀ Yorùbá inú wọn wà lè mọ́dọ̀ sí ọ̀rọ̀ yẹn. inú wọn ò dùn sí ṣùgbọ́n wọn jáde. tari ló ń jáde olóyè Sunday Igboho ló ń jáde. Tinubu kò dẹ̀ bí wọ́n léèrè pé nígbà tí a ṣe kàmpé tó ń tẹ̀lé mi káàkiri ṣé wọ́n tó wá jókòó sínú ilé ni kí wọ́n á gbé. kí wọ́n padà sí àwọn tẹ ní àwọn èèyàn
àwọn yẹn lọ ń kí Olóyè Sunday Igboho sílé tó bá jẹ́ yẹn burúkú ni Alhaji tàbí ti wà burúkú tàbí ti ṣẹ̀ka burúkú kò sẹ́ni tí ò lọ kí sílé ṣùgbọ́n Olóyè Sunday Igboho wọ́n wà ọkùnrin Alhaji kò yí sí kí ẹ̀ tó ń fi àwọn àtọmọ sílẹ̀ pé òun fẹ́ jáde òun fẹ́ jà fún ọmọ Yorùbá bó ṣe ń pa Yorùbá ti pọ̀ jù. torí mo rántí lóòótọ́ bẹ́ẹ̀ ṣe sọ. wọn lọ bá gómìnà ìpínlẹ̀ kankan pé ó yẹ kó bọ̀ fún mi ó yá mo ti ṣe tán ó káwọn yẹn ti ẹjọ́ ni wọ́n sì lọ sí Bàràpá tó bá jẹ́ pé ti Olóyè Sunday Igboho ní Bàràpá ńkọ́. ìta àṣọ ẹ̀kọ́ lámọ̀. ọjọ́ kan láwọn ọ̀nà òun ẹgbẹ́ ẹja ọ̀nà Olóyè Sunday Igboho rest in peace bọ́ kò rí bẹ́ẹ̀. wọn á ní 1 minute silence. amọ̀rú ipa tó ti kú amọ̀rú bẹ́ẹ̀ ni mo rí fídíò kan tẹ́yìn tó Haúsá kan sọ tó sọ pé Yorùbá Haúsá kan ló sọ òun ọ̀bẹ̀rẹ̀ ọlọ́pàá o ṣùgbọ́n táwọn bá gbọ́ Sunday Igboho àwọn máa ń sa ìrù ń ba àwọn. tí ìjọba bá lé ẹ̀pà wá Olóyè Sunday Igboho kan tó recruit àwọn Àmọ̀tẹ́kùn ní gbogbo stéètì kọ̀ọ̀kan ló tún ẹ̀pù insecurity wà nípínlẹ̀ Yorùbá. kò ní dandan ká tó parọ́ pé Yorùbá nation kó lè pé àwa Yorùbá pé àwa ló mọ láǹfààní lábẹ́ ìjọba ààrẹ orílẹ̀-èdè Yorùbá náà lè mọ jàǹfààní a lè jàǹfààní tiwa. nípa àwọn tó lọ ń kí Olóyè Sunday Igboho sílé wọ́n lọ kí kúṣẹ́ takuntakun ni wọ́n ní ajá tó wọlé ẹ̀kú tó bọ̀ ní ká kíkú. ká kíkú ìwú ni o. torí ẹni tó ní iṣu pẹ̀lú federal government tó sì jà àjàbọ̀ ẹ jẹ́ ká kíkú iṣẹ́ torí kò sẹ́ tó lè bá bìlíìfù pé wọ́n máa release Sunday Igboho àti property àti gbogbo ẹ̀ kò sẹ́ tó bìlíìfù iṣẹ́ tí Olóyè Sunday Igboho ti ṣe nílẹ̀ Yorùbá olóyè Yorùbá tó lè jáde ṣé Yorùbá tó bá sọ yìí pé àtúnṣèlú ni ó fẹ́ lọ darapọ̀ máa jẹ́ pé àwa Yorùbá aláìdáa ni. àdẹ̀rẹ̀ àwọn tí ó jẹ́ pé ńgbà tí wàhálà dé bá. ààrẹ tó jáde wípé ó dá ibi tó lè. àwọn tó ń bú igi ò jáde ńgbà yẹn. wípé ibi tó lè Sunday Igboho bá dé o àwọn náà fẹ́ kọ́ntínú ẹ jẹ́ ká lọ sí Bàràpá. àbíkẹ́ lómi tiẹ̀ ẹ jẹ́ lọ sílùú mi táwọn òkè nígbà ṣé bẹ́yìn ìgbà yẹn làwọn Haúsá kan pa máa kan mọ Ògbómọ̀ṣọ́. òun náà mo ok. lẹ́yìn ìgbà yẹn tún ní. ọ̀tọ̀ tí ẹ tún ní ti gangan tún Ògbómọ̀ṣọ́. tògbómọ̀ṣọ́. tọ́lá parí ní òtẹ́ẹ̀lì ẹgbẹ́. bẹ́ẹ̀ má tó ṣe di láti Amẹ́ríkà. láti bẹ́ẹ̀ ni láti ìlú òyìnbó tọ́ ni. àwọn alágbára Yorùbá mélòó ló jáde gbà yẹn pé òkè o Sunday Igboho ò sí ilé mọ́ níbi tó bá dé o ẹ jẹ́ káwa kọ́ntínú kó sí. àní tàbí ká tiẹ̀ wà ara àwọn kankan rò pé ìgbà tí mú Igboho ibi tẹ́ bá mú lọ ọ̀yà ẹ mọ̀ kọ́ àwọn náà lọ. agbára táwọn yẹn ní kò jórí social media lọ tán pariwo bẹ̀. ìyẹn gan gbà pa fóṣù méjì. àgbọ̀ kankan mọ́. ẹ gbogbo ẹ ti lọlẹ̀. àwọn kan tún bára wọn jà lórí ọ̀rọ̀ Yorùbá nation. bẹ́ẹ̀ ni àwọn kan tún bára wọn jà a máa gba nation lónìí ní ìgbà lọ́la àwọn kan kówó jẹ àwọn kan ò kówó jẹ. ṣùgbọ́n lónìí Olóyè Sunday Igboho is a free man kò síbi tí ó lè kò síbi tí ó lè lọ lóòótọ́ alẹ́ ni kò rí mọ́mi gbogbo mistakes táwọn náà ti ṣe ń gbà yẹn àwọn náà ò ní ṣe mọ́ látàrí pé ká bú ọba lónìí ká bú àwọn ọba lọ́la ká ṣe lè ká ṣe tán àbí àwọn náà ò ṣe mọ́ gbogbo ọba tó bú ń gbà yẹn àwọn náà ti lọ káàkiri wọ́n ti lọ bẹ̀bẹ̀ wọ́n tún wọ ọmọ Yorùbá tí wọ́n kọ́ nítorí tó bá jẹ́ lómi kò ní lọ tó bá jẹ́ lómi kò ní lọ ṣùgbọ́n wọ́n tún lọ kí gbogbo àwọn ọba pátápátá. iná ló fa gbogbo ọ̀rọ̀ fi lọ káàkiri ọ̀dọ̀ àwọn ọba. wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba pẹ̀lú àdúrótì torí a rí pé gbogbo àti wọn hàn sí lé àwọn ọba ò sí lórí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho. so àárín Olóyè Sunday Igboho pé ó ń tẹ̀lé wọn tẹ̀lé APC. ẹni tó ṣe wọ́n lóore ni wọ́n tẹ̀lé. ẹni tó ṣe wọ́n lóore náà ń tẹ̀lé ó ń tẹ̀lé ààrẹ Bọ́lá Tinubu torí pé ààrẹ Bọ́lá Tinubu wà ní ọ̀dà APC ni ẹni tó ṣe wọ́n lóore ni wọ́n tẹ̀lé bó ṣe lè fẹ́ mímore hàn nìyẹn. kì í dẹ̀ ṣe pé Olóyè Sunday Igboho kó kàwé ẹ̀ wá láti wá dìbò ní APC rárá. Olóyè Sunday Igboho náà kàn lè fún wọn slot láti empower wọn torí Olóyè Sunday Igboho gbogbo tó wà nínú ara wọn ní pé láti jà fúnlẹ̀ Yorùbá amárikó sì wà lára wọn ọ̀rọ̀ Yorùbá ó ṣe kókó lọ́kàn wọn ọ̀pọ̀lọpọ̀ àwa yòókù ọ̀rọ̀ Yorùbá orí social media ló mọ gbogbo ariwo wa a lè jáde síta Yorùbá ló le jù àwa la le jù orí social media láti fọn láti pariwo tó bá ní ká jáde fisikali ẹ ti rí àwọn ìyá ọmọ wọn pè ní ọgbọ DJ
DJ Babs wọ́n lọ o wọ́n ti mọ ọmọ wọn pè. wọ́n kálukú mọ́ ọmọ ẹ̀ pé wọ́n bá wọn débẹ̀ o ìgbà tán pé wọ́n lù ò sí bẹ́ẹ̀ o wọ́n bá wọn lọ jà o wọ́n bá wọn débẹ̀ o òun ló fún wa débi tá a dé lónìí. ajá mọmọ tiẹ̀ fún lọ́mú. bẹ́ẹ̀ ni olóòsàn Ìgbòho náà ló bí wà tó náà jáde ṣé bá tó wà ní exile nìyà kú. abẹ́rẹ́ yìí kẹ́lẹ́ máa tẹ̀ tó sọ ìyá rẹ̀ náà mà nìyẹn. nígbà tó wà lẹ́xẹ̀ nìyà kú. ìbáṣẹ pàrọ̀ àṣẹ ààrẹ Bọ́lá bẹ́ẹ̀ tún mọ ẹ̀kọ́ tó wálé wá ṣokú yẹn ni tó bá jẹ́ pé olórí wa wẹ̀ tó ajá Hausa ni ṣé kí ló wálé. ní tàn sọ ìkọlá máa sọ. ṣé wọ́n lè wọlé láti wá ṣokú ìyàwó wọn tó tàn bá rí pé ògbà mi ìkókó rà wọn á ti tàn ń tọ̀ wọn á ti jẹ́ kó wọlé tán. wọ́n á lè gbé so lápọ̀dọ̀ tèmi adúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá bẹ́ẹ̀ Tinubu fún akitiyan wọn láti release Olóyè Sunday Igboho torí bá tí wọ́n mú Olóyè Sunday Igboho kì í ṣe ọ́ndà rẹ̀jíìmù Tinubu ni wọ́n mú. àsìkò ìjọba tí wọ́n kọ́. àsìkò ìjọba Buhari ni sógbó kan tó Olóyè Sunday Igboho ṣe kò kan ààrẹ Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ṣùgbọ́n ààrẹ Bọ́lá bẹ́ẹ̀ Tinubu lo agbára tiwọn ni torí pé ààrẹ tí wọ́n jẹ́ gbogbo tó dẹ̀ fi kò fáwọn tó wípé Yorùbá kan náà ni wá olùgbésẹ̀ tí wọ́n gbé tí gbésẹ̀ tó sì tẹ́ wa lọ́rùn àwọn tó máa ń sọ yìí pé iye tó lè Sunday Igboho ṣe ò dá o á jẹ́ pé àwa Yorùbá là á dá. ẹnìkan sọ̀rọ̀ ńgbà kan pé tí Tinubu bá tiẹ̀ fi Yorùbá nation lẹ̀ wọ́n ní kó àpúrúfù kó tiẹ̀ gbégbèsè kan kó jẹ́ pé ọlọ́pàá state kọ̀ọ̀kan kí wọ́n máa dá wa state police. ibi tá ń bọ́ lọ yìí ó máa ṣẹlẹ̀. ó ti àdánsẹ̀. because ẹ bá rí ní àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láti last week Alhaji Tinubu dẹ̀ ń dùn sí. ààrẹ Bọ́lá bẹ́ẹ̀ Tinubu sọ pé ẹ máa face àwọn state governor yín ipò owó tí wọ́n fún wọn kí náà fi ń ṣe sílùú kí wọ́n tọ́ka sí nǹkan tí wọ́n ń ṣe sílùú. nípa ọ̀rọ̀ state police yẹn. orílẹ̀-èdè máa dáa. nípa ọ̀rọ̀ state police Tinubu dẹ̀ tún fáwọn house pé òun ti buwọ́ lù tó pé ká tètè gbégbèsè lórí ẹ̀. bẹ́ẹ̀ni. omi pè state kọ̀ọ̀kan ní o máa control ọlọ́pàá yẹn. control ọlọ́pàá kì í ṣe fẹ́ dírámà. kò ní sí pé ẹ ti transfer kéṣe lọ sí Abuja. Abuja transfer kankan mọ́. ibi kálukú bá ti wà. tó ní bá transfer kankan kó tó dàbújá yóò ti rẹ ẹjọ́ tó transfer. so wọ́n ti rí pé ibi tí state kọ̀ọ̀kan máa ní àṣẹ. inú mi dùn torí tí kan bá ṣẹlẹ̀ ààrẹ ni ò dá o tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ìsìn. ó ti ní ẹ máa bu gọ́vnọ̀ yín so. ẹ máa bu gọ́vnọ̀ tí gọ́vnọ̀ kan bá fẹ́ jáde kí ló ṣe sílùú tọ́ka sí. dákòókò tó lọ níta fẹ́ gbọ́ nìyẹn. ṣùgbọ́n àwọn gọ́vnọ̀ tẹ́lẹ̀ tọ́ka sí. APC níta ọ̀rọ̀ APC PDP kọ́ là ń sọ kí ló ṣe ń bẹ̀ là ń sọ. gọ́vnọ̀ lọ́dún mẹ́jọ lọ tán ẹ̀ nínú gọ́vnọ̀ báwí yóò tún máa lọ sí ministerial post yóò tún lọ mọ lu ọdún mẹ́jọ míì. meanwhile gọ́vnọ̀ tó ṣe kò ṣe kankan sílùú ẹ̀ẹ́dẹ̀ rí wọn bú ààrẹ orílẹ̀-èdè lẹ́mọ̀ bí inú mi dẹ̀ dùn pé wọ́n ti pò tẹ̀lú pé ẹ máa bí àwọn gómìnà yín torí pé wọ́n ń fún wọn lówó kí náà fowó yẹn ṣe. ọ̀tán kankan ṣàlàyé fún yín. bẹ́ẹ̀ni láti pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìgbà tí wọ́n yàtọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kò rí bẹ́ẹ̀ láyé Buhari wọ́n sọ jáde pé ẹ bí àwọn gómìnà ní ìsìn òkàlùkù state òkàlùkù wọ́n á ní state police tiwọn wọn bá ní Ogun state green náà máa wọ̀ àbí òǹkàlùkù wọn bá ní Ọ̀yọ́ state yellow náà máa wọ̀ òkàlùkù ní police state tiẹ̀ ìyẹn gan máa jẹ́ kí lùgán tún dìbẹ̀ lọ. ọmọ pé ẹni tó bá ti mú lóògùn state kì í sọ̀rọ̀ kí mo mọ̀ yẹn lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ ni pé state wọ́n máa yẹn transfer ẹjọ́ ẹ̀ lọ sí kínní. mo mọ president yóò sí state yẹn bẹ́ẹ̀. ni wọ́n ti yanjú ẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀. kò bá dáko ó dẹ̀ ti sọ fún senate ó ti sọ fún pé òun ti buwọ́lù bẹ́ẹ̀. ó ní kan fast pé so òun fẹ́ kí state police. wọn ọ̀dẹ̀ lè gbé against ẹgbẹ́ tó jẹ́ kí state police máa kó. ẹ wo lára àǹfààní tó tún máa wà ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tá a bá dé gbà kan Haúsá ni máa ń bọ̀ ní gbogbo àwọn high post. ẹ ṣeun. ẹ rí i pé ní gbogbo Nàìjíríà gbogbo bẹ́ẹ̀ gbọ́ olórí àwọn sójà Haúsá olórí ọlọ́pàá Haúsá olórí kiri. ṣẹlẹ̀ ní tán buwọ́lù Alhaji ẹlẹ́gbẹ́ pé a ti ń jà fún Yorùbá nation. èyí tí wọ́n ń sọ nìyẹn ó ti ń di Yorùbá nation bọ̀ náà nìyẹn. ẹlẹ́gbẹ́ bá ti ń jà torí Ogun state tẹ́ bá ti ní state police èdè olóde kí ẹ lọ gbé ìwọ̀n Kánò pé kó wá èdè. láíláí inú Ògùn náà ni ó máa jẹ ẹgbẹ́ Yorùbá nation ti ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni so ibẹ̀ tẹ́ bá recruit àwọn ọlọ́pàá náà ẹ mọ̀ pé Yorùbá ara yín náà ni ẹ ní ríbò níbẹ̀ ẹ ní Haúsá níbẹ̀. gbogbo ìgbésẹ̀ tó dẹ̀ ń gbé yẹn gbogbo ẹ̀ pátápátá ló ti sọ pé wọ́n tún máa amend the constitution. wọ́n fẹ́ fi sínú constitution kò ti wà ń bẹ̀. káwùsá máa ṣe tó kò sí tó fẹ́ lọ ṣé ilé Haúsá máa ti lọ ra ìbọ̀sà. àbí ìgbà tẹ́lẹ̀
Haúsá ò lè ṣe Yorùbá mọ́. bẹ́ẹ̀ni. kó ẹ bá ti ń fìyà jẹra wọn àwọn ìlú yín ló ń fìyà jẹ yín. across the semi border Haúsá yóò pàdé yìí tí wọn bá ń rojọ́ ndl Haúsá yóò pàdé immigration ó ní gbogbo yẹn pọ̀ lẹ́kọ̀ọ́ tó gbogbo ẹ̀ kò ní ìṣẹ̀lẹ̀ mọ́. àníjọ́ kan power state ẹ̀. ọjọ́ kan mò ń bọ̀ inú mi sì dùn nígbà ẹ̀sìn tẹ́ ẹ̀ mọ̀ gbọ́ láwọn airport ni pé ẹ ṣàkàbọ̀ ẹ̀kú rìn ẹ̀gbọ́n bó ní gbogbo ọ̀hún. bí wọ́n ṣe kó rí nìyẹn ìjọ tó lọ sí oko àwọn díje bá tó dé Ògùn tí Haúsá ló ń bá mi sọ bó lọ lóde máa bá mi. wọ́n wò ibi kan gbé oúnjẹ. ṣé ló yẹ ìdókòwò. oko ni. sọ ọ̀rọ̀ yẹn ó ti sọ̀rọ̀ wọ́n ti ń bírí Yorùbá nation gan ọ̀rẹ́dì nìyẹn. òun ló ṣe wù yín tẹ́fẹ́ lọ ojúde ọba. jùdè nígbà tẹ́ bá tẹ̀ di nígbà tẹ́ yìí bá di. máa tẹ̀ lójúde ọba lọ́dún yìí. ẹ̀jẹ̀ ń gbọ́ máa lọ. oko dẹ̀ lẹ́fẹ́ lọ yẹn. irọ́ ńgbà tí díje bá ṣe. oge nísinsìnyí ẹ bá rí play. ìgbà tí sojúde ọba city ni oko tí wọ́n lè mí sọ. èèbò náà wí kankan náà gbogbo ẹ̀. kankan náà kọ. Aláàjì ilé ọba rè ẹgbẹ́ báyìí ilé tiwa ni. ọ̀sẹ̀ gbọ̀n kan. báwo wá ló ṣe jókòó. ọmọ ẹgbẹ́ ilé ọba lẹ́mílẹ́. èmi ò tiẹ̀ lọ sójúde ọba nígbà tí ńgbẹ́ bá dà Àwùjalẹ̀. àwọn ẹ̀ o èmi kan ló ń dúró dè. ọkọ àṣẹ Àwùjalẹ̀ báyìí. ó yẹ kẹsẹ̀ tí ìbá yẹ pé mi kàn fẹ́ ṣègbéraga. tí ìbá yẹ pé mi fẹ́ ṣègbéraga ni ó yẹ kẹsẹ̀ máa forí gbá máìkì báyìí sí pé kábíyèsí àwọn ẹ̀ má wọ̀. irú ẹ̀ lè gbéraga náà kẹ́ni àwọn ẹ̀sìn rẹ̀. láíláí oṣù àti pẹ́ mọ̀ pa kí. oṣù ní pẹ́ pa oṣù ní pẹ́ pa àti náwó láti mọ̀ sí. ẹ bá ká. ká mọ́ ká kó. ẹ ti mọ̀ ká ilé oṣù ní pẹ́ pa. tó díje bàbá. bàbá ọ̀rọ̀ nìyẹn o. orin ni màá kọ́kọ́ fi wọlé. Sunday Igboho kọrin. ẹ mú mọ àmúrin tí màá fi wọlé mi mọ bóyá ayé bọ̀bọ̀ mọ. tó bá jẹ́ mi lẹ́ni pé owó sọ forí sí mi àlàyé orin náà fẹ́ kọ́ wọn. ẹgbẹ́ tí yín ti ó jẹ lè ti. ta é lọ́rùn. àbí yóò ṣe mọ̀ṣẹ́ kan. kò sẹ́ni tó lè ta é lọ́rùn ọmọ ìyá mi kò jára ẹ̀ lè ta é lọ́rùn. àṣàkẹ́ ló kọ́. àṣàkẹ́ ló kọ́ nígbà tó wà àti bàbá ẹ̀ jà. nígbà tó wà àti bàbá ẹ̀ jà. ó lè ta é lọ́rùn. sẹ́rí tí wọ́n yẹ kọrin yẹn ni wípé sẹ́rí àwọn èèyàn ẹ má bínú ó máa dàbí aggressive someway lára tèmi ó máa dàbí ìgbà tí inú ń bí mi àmọ́ mo máa ń believe pé àwọn èèyàn tó yẹ ibi tó yẹ kéèyàn ti bá ọgbọ́n. tábà ní pé a máa bá ìdàkejì. tábà bá ìdàkejì ń bẹ́ ó máa ń dùn ní jọjọ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí a ti tún máa rẹ́ lòmíì tó ti tún máa jáde pé kí ni Babjay ń sọ yìí ó jókòó sí Ghana kíníkan ẹlòmíì ò fi làákàyè gbọ́. ibi orí dání sí i ó là máa gbé. bẹ́ẹ̀ ni bàbá ẹlòmíì ò fi làákàyè gbọ́ àwọn ọ̀rọ̀ tá à ń sọ ẹlòmíì kan máa ń believe kóhun sọ̀rọ̀ gbàùgbàù ṣé nígbà tó ń ṣe Yorùbá nation téèyàn kan dúró sí Amẹ́ríkà tọ́nà àwọn ti gba Yorùbá nation wọ́n wà l'Amẹ́ríkà wọ́n dẹ̀ believe ẹni yẹn ẹ̀ dẹ̀ believe ẹ̀ 24/7. alọ́jọ́ tí. point of correction ara wọn ni o. irọ́ tí wọ́n yàtọ̀ mọ̀ pé Yorùbá nation gbà yẹn. ìka tí ẹnìkejì mi nà yìí ìka tí wọ́n nà yẹn ìka ni. Alhaji nígbà tó jóná le. ayo níbo náà wà. ṣe rí ìtẹ̀mí kan rántí gbà yẹn ni pé nígbà tí ìtẹ̀mí rántí gbà yẹn bẹ́ẹ̀ bá irọ́ èmi rántí ẹ̀jẹ̀ ìrántí ẹ̀ ìtí mo fẹ́ kẹ́ ẹ rántí ni pé ṣé ẹ̀yin náà dẹ̀ gẹ́ẹ̀tì tí mo fẹ́ sọ yìí ṣé ẹ rántí pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nǹkan kan náà ni Yorùbá nation nígbà tẹ́kọ̀ bẹ̀rẹ̀ kínní yẹn ṣé ẹ pé nǹkan kan náà ni nígbà tí o di bí oṣù mẹ́fà kò tí ì tọ́dún kan ó ti pé sọ́nà mẹ́ta so gidi inú rẹ̀ làwọn. original la wa. ṣé ẹ rò pé ṣé báwọn kan bẹ jẹ pé etí ò lè ṣẹlẹ̀. òótọ́ ni mo máa ń bá wọn sọ tá a bá ń lọ léwọ̀n ìbá mi ń sọ. mo ní nígbà bá kó studio òun kálukú ó fìrí kọ̀ọ̀kan délé ẹ wọ àwọn kan sìn irú yẹn ṣe tiwọn ẹ wo orújọ tí àwọn kan lọ sí secretariat tí ẹ ní ẹ̀ka àsán àti fẹ́ gbàjọba sí èsì pé ẹ̀yà wèrè ẹ̀ ń bú gígẹ ẹ fẹ́ declare pé Yorùbá. àbígbà téèyàn kan pè tó wò sùsù tó ní ẹ sọ fáyé bọ̀ kọ́kọ́ fún wa ní Yorùbá nation wà wò. ilé ẹ̀gbọ́n kan. Alhaji sometimes ẹ lọ́wọ́ ẹni tí òfin làákàyè gbé níta bá ń sọ ọkọ̀ bìlíìfù pé àwọn dàgbà àwọn
ẹ má bínú mo sọ pé mo dàbí aggressive ni. Nítorí tá bá ń sọ̀rọ̀ ẹ máa try láti máa la etí yín. àtàwọn ọ̀dọ́ náà. ẹ máa la etí inú ẹ má lo etí ìta ẹ má lo etí inú torí ẹlòmíì wà wọn kò máa ń believe pé àwọn lè jókòó sórí social media káwọn sọ̀rọ̀ anyhow. wọn náà lọ rédíò kan náà bá ní ẹdìyẹ ìyàfẹ́ ànáṣe pé àti Yorùbá nation just like that. ìgbà tó lókun gan ó ṣà ní nǹkan tí wọ́n ṣe ó láwọn gbèsè ó láwọn arrest tí wọ́n make. so wọn arrest ókè ń sìn Alhaji wọn arrest Tinubu wọn ṣe ní ti ológun akọ́dé àwọn ti gbàjọba just like that. no Tinubu náà yìí ló máa jẹ́ wọn arrest. wọn arrest yẹ torí ta bá sọ̀rọ̀ ẹlòmíì ò ní fìlà káyè gbọ́n tá à ń wí wá kọ́ ni wọ́n ń sọ rádaràda. ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho tí wọ́n ń sọ Yorùbá a lè táyé lọ́rùn. ojú wo lẹ rí sí bí Sadguru Maharaji ṣe lọ kí wọ́n lé. Alhaji kò sẹ́ni tó lọ kí olóyè Sunday Igboho tí ò débi lọ́rùn. àbí o Alhaji tẹ́ ẹ bá bímọ ṣáwọn èèyàn ni wá kíyàn fi ewu ọmọ. dandan nìyẹn. wọ́n ní àwa wíjọ èèyàn ẹkú ewu ọmọ àwa tí wàá wíjọ èèyàn ẹwọ adúrú nǹkan tẹ nìyẹn là kọjá. ewu yẹn ju ti ọmọ gbogbo yẹn bímọ lọ. ó kú tó lọ náà. Sani Saguru máa jò tó lọ kí àwọn ẹni ló sọ pé inú ẹ̀ ò dùn ní. tọ́lọ́ ti rí ilé ẹ̀. orin tẹ ẹ̀kọ́ yẹn dùn lóòótọ́ kò lè táyé lọ́rùn. ó lè táyé lọ́rùn. ayé bọ̀bọ̀ kọ́. ayé bọ̀bọ̀ kọ́ ó dẹ̀ yẹ pé mo ṣe gbogbo ẹ̀ náà kàn sí kí n fi tẹ́ wọn lọ́rùn sí ìwọ́dì fún náà ká. Alhaji àwọn èèyàn sẹ́ni a lè satisfy àwọn èèyàn tán. láíláí. àwọn èèyàn dẹ̀ máa ń fẹ́ wù wọ́n máa ń fẹ́ ti èèyàn wọ́n máa ń fẹ́ ti èèyàn sí táwọn fúnra ara wọn ò lè tẹ̀rí sí. two àwọn èèyàn máa ń ya àfibisó lóore meanwhile àfibisó lóore lẹ́yìn ẹ wá fẹ́ kí gbogbo èèyàn dàbí ẹ̀yin tí ò dẹ̀ possible torí èèyàn tó gbà yín lẹ̀ kì í ṣe rẹ̀jíìmù Tinubu ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bọ̀ Tinubu fi ọgbọ́n àgbàgbé wípé wọ́n gbà wọ́n padà tọwọ́ tẹsẹ̀. Alhaji tá a bá wo géèmù yìí dáadáa mo fẹ́ sọ àṣírí kan àṣírí ni àmọ́ mi borí rédíò ni. ṣé bìlíìfù pé lóye Sunday Igboho gangan ò ní ti pé bàbá Tinubu fúnra wọn pé bàbá èmi mò ń sọ̀rọ̀ o báwo lẹ ṣe lè gbà mí o bàbá kan máa ti fún ọ láì dí à pé èmi ò lè ṣe direct wàá yan ẹlẹ́bẹ̀ẹ́ ni. ẹ rí i pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó fẹ́ jọ mọ́ nǹkan tí a ti sọ rí lásìkò ìgbà tí wọ́n yọ wálé. tó ń yọ wálé. ẹ rí i pé a sọ̀rọ̀ kan pé tí ò bá jẹ́ pé bàbá a ní pé indirectly bàbá yìí ti fẹ́ fi ilẹ̀. bàbá yìí ti fẹ́ fi ilẹ̀. ọ̀dà ó ń yọ wọn náà lù ú bàbá ò dẹ sọ̀rọ̀. ó wá sókùnlé ó tún lọ lálàáfíà bàbá ò sọ̀rọ̀. ẹ ti mọ̀ pé lọ gba proper way. lóòótọ́ àní mú ẹ sáré ṣe tó ṣe kó tó jáde má jókòó. so gba proper way. kó a mọ̀ pé o lè ká mọ̀ pé o fọ́lò bó ṣe kó fọ́lò gan. ókè sí wọn wá ṣe egbèrègbè ẹ tún wá bìlífù pé kó tún dìde. kó tún máa bàjá. àwọn ọmọ yẹn sọ pé làákàyè lòmíì kọ́ lọ́ọ́ ṣàánú. gbọ́dọ̀ ayé bọ̀bọ̀ ní inú àwọn dùn sí tí Sunday Igboho sọ nígbà tó sọ pé a ti ń bú òun pé òun tẹ̀lé Tinubu ó ní ṣe wú. ṣé bàbá yìí ṣé bàbá yìí ló gbà mí lẹ̀. ló gbà yín lẹ̀ which is true now ẹ tún wá bìlífù pé kó tún dìde against ẹni tí Alhaji èmi gan ni ti máa mọ̀ náà lè Sunday Igboho èmi gan máa lead the squad lọ bẹ̀ pé ẹ gbé ẹ tún gbé. no kí ni yóò make sense àwọn ẹni tó ń sọ̀rọ̀ yìí. dísìn wọn bá wà lẹ́yìn òní o. Alhaji àwọn tó ń sọ̀rọ̀ pé ń tọ́ ṣe ò dáa kó fira wọn sí position Sunday Igboho. kọ́tẹ̀ fira wọn sí ipò presidency ìpè ẹni tẹ́ ẹ gbàálẹ̀ náà ló tún wá ń gbógun tì í. kódà. ẹni tẹ́ ẹ gbàálẹ̀ ló tún wá ń gbógun tì í báwo ló ṣe máa rí lára yín torí lákàyà ẹ̀rọ ẹlòmíì ó tako tó wà nílẹ̀ yìí. ó mójú sọ wípé ibi tá a bá ti bìlíìfù pa máa bá ọgbọ́n bẹ́ẹ̀ tá a bá padà kejì ó máa ń dùn ní. ó máa ń dùn yàn ó tiẹ̀ máa ń dùn yàn lọ́pọ̀lọpọ̀. torí ẹ bìlíìfù wípé ẹni tó gbàálẹ̀ tó jẹ́ kó feel free nílé náà ni kó tó wá náà ń kó àwọn èèyàn sòdí pé Yorùbá nation náà ni the next thing. ẹ wo gbogbo àwọn scenario tẹ lálẹ́ yìí Alhaji. wọ́n ti fẹ́ yan wọ́n ti bọ́wọ́ lu state bẹ́ẹ̀ni state police. wọ́n ti bọ́wọ́ lù. kódà Tinubu tún sọ pé kán tètè ó tún sọ fáwọn house of àwọn senate pé kán tètè lórí ẹ̀
wọ́n fẹ́ kí state police bẹ̀rẹ̀. kó bẹ̀rẹ̀ kálukú á máa ṣe ìjọba tiẹ̀. ṣe pé indirectly Yorùbá nation ń bọ̀ lọ́nà. Yorùbá nation ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn meanwhile ni mo dẹ̀ rántí nígbà yẹn wípé nígbà tí wọ́n fi tó fi ń polówó bàbá Tinubu ńgbà yẹn ta ní tí bàbá yìí ṣe máa gba Yorùbá nation fún wa kíníkan mo rántí wípé èèyàn kan pè wọlé ńgbà yẹn if I'm not mistaken wọ́n jẹ́ ká mọ̀ wípé kó lè bá easy it will be better pé kó gba Yorùbá láàyè kó wọlé tí Yorùbá bá wá wọlé ìgbà yẹn lọ̀rọ̀ yẹn ṣe máa dùn ló ṣẹ̀ṣẹ̀ máa dùn sọ ṣé Ìgbò lẹ́fẹ́ lọ bá sọ̀rọ̀ Yorùbá nation àbáwúsá lẹ́fẹ́ lọ bá sọ̀rọ̀ Yorùbá nation ṣé tí Peter Obi bá wà bẹ́ẹ̀ lẹ́fẹ́ lọ bá sọ wípé kó jọ ò kó bọwọ́ lu Yorùbá nation fún wa o. a ní ṣe òun ọgbọ́n tẹ̀ ń wí. àbí tí Àtíkù tó bá wà bẹ́ẹ̀ láfẹ́ lọ sọ sí létí pé ó yẹ ẹjọ́. Nkrumah tata tari àwa Yorùbá síbò mí o. ta. gbogbo àwọn kinní yìí ẹ jẹ́ ká jókòó ká là dáadáa. gbogbo àwọn tí wọ́n ń blame yìí olóyè Sunday Igboho mo ti sọ mo dẹ̀ ti tún màmá tún sọ wípé tẹ bá mọ̀ wípé ó kò tẹ́ yín lọ́rùn ẹ kó bàbá àti yín síwájú àti ìyá yín tó bá ti wà láyé ẹ kó wọn síwájú kẹ wá káwọn ọmọ yín kẹ́yìn náà wá ṣe kí ni kẹ lead the squad èmi kan máa wà àárín méjì ni máa wà mo fún yín support màá support yín inú àtẹná mẹ́wàá ni. ibi kàlí Kausara yẹn rẹ sábà rántí o. máa kó lé wọn lọ́wọ́. bẹ́ẹ̀ bá dẹ̀ ti ka níbi kàlí Kausara kò lè wọ́ọ̀kì o. gbogbo inú àtẹná tẹ bá fẹ́ mi ẹ máa bá yín fà máa wọlé alú àtìyìn ẹ lórí yín ò pé ni kẹ lead ẹ fi Sunday Igboho lẹ̀ ẹ pa Sunday Igboho tì ok a accept Sunday Igboho ti jẹ́ ju wa ó ti gbàbọ̀dé fún Yorùbá nation àti ẹ mẹ́lòmíì jáde. ẹ̀yin ẹja fún fúnra yín. a ti gbà èmi tẹ̀sí bí mo tẹ̀sí wáyé tẹ̀sí olóyè Sunday Igboho yẹn ọ̀dàlẹ̀ ni wọ́n lò tọ́. ṣùgbọ́n káwọn gbé ẹlòmíì jáde káwọn gbé ẹ tí ò sọ̀dàlẹ̀ jáde. ẹgbẹ́ ẹni tí ò sọ̀dàlẹ̀ jáde dandan ni kí ó jẹ́ olóyè Sunday Igboho ló máa ṣé Moses ló kó wa délẹ̀ lè rí nínú Bible ni Moses kọ òun náà wò lọ́ọ̀kan ni ẹ kọ́ ẹni tó máa kó wa délẹ̀ lè rí yẹn ẹ gbé jáde tóun bá lè fara di ẹ̀yìn odi fún ọdún 6. ọ̀tàn kódà kò tiẹ̀ bọ́dún 2 pẹ̀lú iṣẹ́ àṣekára. pẹ̀lú iṣẹ́ àṣekára torí ẹlòmíà máa sọ̀rọ̀ wọn ò ní fi làákàyè sọ̀rọ̀ dandan kọ́ ni kí Sunday Igboho bá gba kìíní àgbà olóyè Sunday Igboho ti gbà bọ̀dé wọ́n ti tẹ̀lé politician wọ́n ti tẹ̀lé APC àti gbà ẹ bá wa gbẹ́ lómi ìjáde ẹni tẹ́ bá mọ̀ pé wọn kì í ṣọ̀dàlẹ̀ gbogbo àwọn bàbá tá a fojú jọ gbogbo àwọn bàbá tá a pariwo pé wọ́n Yorùbá nation kó wá ṣe accountability owó lásán ibo lọ́wọ́dé ní àmà gbọ́n kankan mọ́. ẹ tiẹ̀ rí ọ̀rọ̀ Ìgbòho bí ọ̀rọ̀ tẹ sọ pé ajá tó rí ilé ẹ̀kọ́ tó bọ̀ àfi kó dúpẹ́ ni. Alájì. ọjọ́ tí wọ́n wálé yẹn kọjá pọ́jọ́ ẹ̀ nìkan ti ṣe ọ̀tá Sunday. That is it. okay ìwé tẹ́ wá sọ yẹn sí ẹ jẹ́ ká wá accept pé wọ́n tẹ̀ ti wá pa Sunday olóyè Sunday Igboho kẹ́lòmí dìde náà. wọn ò dẹ̀ dìde ẹ tí wọ́n ọ̀nà bí wọ́n ṣe kó bá Sunday Igboho tó wà kiri yẹn. ọ̀nà tó fẹ́ fi kó bá tán yán òun ló ń wá. kí ni ìtì dùn sọ òun lẹ́ni kejì mi sọ pé ta ló mọ̀ bóyá from there wọ́n lè fún olóyè Sunday alẹ́ ti sọ̀rọ̀ yìí already a ti sọ̀rọ̀ yìí lórí program rẹ̀ wípé bó ṣe wà yìí bí tí géèmù yẹn ń lọ ojú wípé as time goes on bóyá tí bàbá bá wọlé ẹlẹ́ẹ̀kejì o tí bàbá bá wọlé ẹlẹ́ẹ̀kejì wọ́n lè ní olóyè Sunday Igboho kó àwọn ọmọ ogun a máa mobilize ẹ bí nǹkan kan ṣe ní ṣẹlẹ̀ Yorùbá ó dọ́gbọ́ ẹ. that is it. ẹ tẹ́ bá dẹ̀ gbé nǹkan bẹ́ẹ̀ yẹn sọ. kí ló tún kù. a fẹ́ bínú láti ṣe dáadáa. alájí kí ló tún kù. eléyìí wá látọ̀dọ̀ president eléyìí ò sọ̀rọ̀ gọ́vnọ̀ o eléyìí wá látọ̀dọ̀ president gbé ọwọ́ ilẹ̀ Yorùbá ó dọ́gbọ́ ẹ. kí a fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ Yorùbá kí ló tún kù. ẹ ò wá tí Tinubu sọ̀rọ̀ ní abẹ́ ní Ogun State lásìkò tó ń campaign kiri ẹ̀ẹ́dì kó sọ pé ńgbà tí Buhari fẹ́ wọlé tó ń support ẹ̀ ó lò ní mọ́gbàgbé orílẹ̀-èdè Yorùbá ó mì pé àwọn kan ti ní intention pé
orílẹ̀-èdè Yorùbá yẹn máa ṣẹlẹ̀. gbọ́ngbà tó débẹ̀ ó ṣe tó wù. lẹ́yìn state police tí wọ́n fẹ́ ṣe é sìn wọ́n náà fẹ́ padà tó ṣe regional government. regional government. tí wọ́n á mọ̀ pé ẹ̀yin Yorùbá. àwọn ẹ̀ńtẹ́ máa jábọ̀ fún láyé tí kò ní jẹ́ central pé Àbújá yẹn wọ́n á gé sí mẹ́ta bí wọ́n bá tiẹ̀ pé ní Yorùbá nation bí Yorùbá nation náà. ó ti ń pín bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn ó ti ń pín bọ̀ díẹ̀díẹ̀ ní kò ní sí pé à ń jábọ̀ fún èèyàn kan á dín pé ok ẹ̀yin tí Yorùbá ẹ máa ṣe nǹkan Yorùbá náà máa decide fúnra wọn. ẹ̀yin any association of governors under Igbo South East or whatever ẹ máa ṣe nǹkan gbogbo wọn ń gbowó wọn ń ṣe gbogbo ẹ ní confront wọn pé akẹ́ confront àwọn governors yìí president lẹ́ máa toro mọ́. ok ni ẹ jẹ́ rí. president lẹ́ máa toro mọ́ president lẹ́ máa pariwo mọ́ ibo ni president ló fẹ́ ríran dé. ìwọ̀nba ni. ìwọ̀nba tó lè ṣe náà ló lè ṣe àwọn tó jẹ́ arínúróde tó state governor local government chairman gbogbo àwọn kìíní lọ bá wọn yẹn. at the end of the day ẹ wá ní olóyè Sunday Igboho ẹ wo lọ́dọ̀ tèmi tí Baba Dami ṣe èmi support Baba Dami o èmi support olóyè Sunday Igboho torí ẹni tó bá yọ ni kúrò nínú wàhálà yẹn nínú làásìgbò yẹn kọ́wá tí náà fẹ́ gbógun tì í. ẹlẹ́dàá ń tọ̀ gan máa bínú. ṣe rí ẹlẹ́dàá ta nìyẹn ṣe ti president. ìyẹn ní ìfẹ́ gbógun tì. ẹlẹ́dàá nìyẹn ti ẹ̀kọ́ ẹlẹ́dàá ni tó tiẹ̀ tún fẹ́ gbógun tó òun fúnra rẹ̀ máa gbógun ti rẹ̀ ní alájì because ẹlẹ́dàá tó ti wò pé ìrọ̀rùn rẹ̀ tó tún wá fẹ́ mẹ́lẹ́dàá ẹ̀ tó tún fẹ́ sọ́ni lọ tó tún fẹ́ kọ́ tún fi ṣe wàhálà ẹlẹ́dàá ti ẹ̀gbọ́n máa gbógun tì ní. ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. torí àwọn ọ̀rọ̀ yìí alájì tá a bá wò dáadáa àwọn tó ń sọ̀rọ̀ yẹn abáramóore jẹ ni wọ́n ṣe rí bó ṣe wà yẹn àwọn yẹn ò lè móore àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọn ò lè móore aláìmoore ni wọ́n irú àwọn ìyẹn náà dẹ̀ lọ tún máa jà fún ministerial post lọ́mọ máa jà fún senatorial post pé àwọn lè ṣèlú àwọn tó lè bàlújẹ́ nìyẹn so ẹ ti fi ń yé wa wípé téèyàn bá ṣe yín lóore bẹ́ẹ̀ ni ẹ lè pa onítọ̀hún ẹ lè pa ẹni tó ṣe yín lóore. kẹ́ni yẹn jáde tán tàì jáde tán kó dẹ̀ wá di pé kó tó wá gbógun tiẹ̀ tó yọ jáde. torí èmi ti sọ fún yín èmi ti sọ pé èmi náà fọwọ́ sí wípé lóòótọ́ olóyè Sunday Igboho wọ́n ti fojú àwa Yorùbá nation wọ́n ti fi gbolẹ̀ ẹja fi wọ́n lẹ̀ ẹ wá ẹlòmíì jáde. àbí. ẹ wá ẹlòmíì jáde ẹni tó sọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yìí pé wọ́n jẹ́ kínní ẹ̀yin náà ẹ jáde ebe èèyàn lẹ́yìn náà èèyàn ní yín nà áhùn. ẹ wá lè wọ àwọn òní bàǹtẹ ẹ wá bàǹtẹ lọ. ẹ bá wọlé mi àtọ́pláì bàǹtẹ ẹnu kí n pe Michael kó bá yín rán bàǹtẹ rẹpẹtẹ. bàǹtẹ kọ́ ní kẹ́ bù. ọdún dáadáa kárakára adẹ́tù fomi Ọ̀ṣun rẹ. èwo wa ẹ ti ń dọ́gbọ́n ọ̀rọ̀ yẹn. àkóbá tẹ látògùn àwa fomi Ọ̀ṣun àfi rẹ ogun ní. àwa mú Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ àwọn yàjáde. ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mẹ́mẹ́. àwọn yàjáde àwọn ló máa tẹ̀lé wa àwa lọ máa dùn. mẹ́mẹ́ pé kíní. torí làákàyè ẹlòmíì ó tako tó wà nílẹ̀ yìí ẹlòmíì kan máa ń sọ̀rọ̀ ó kò bìlíìfù kó àwọn lè sọ̀rọ̀ anyhow. lọ́jọ́ kìíní àná tá a ṣe program kan lórí kìíní alájì a sọ̀rọ̀ pé election tó ń bọ̀ àwọn èèyàn sọ pé kí àwọn Sowore wọ́n sọ pé kọ́ lo new device. Adẹ̀jáde a sọ̀rọ̀ pé ṣé new device lẹ fẹ́ ni electronic device àbí àwọn èèyàn ti rẹ́dí àti jáde dìbò. pé táwọn èèyàn bá ṣe tán. táwọn èèyàn bá ṣe tán àti dìbò. ẹni pé BF9 náà ni. BF9 náà ni ibi tá a ti ń retí ìdìbò 2000 táwa ní 200 ókè sí alájì ní Ghana táwa yìí sí wọ́n ṣe báyìí election ní Nima. lọ́wọ́ báyìí. torí ẹni tí ó jẹ olórí wọn bẹ̀ yẹn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì ó kú wọ́n ti yan ẹlòmíì báyìí wọ́n dìbò báyìí nígbà tí mo máa fi kúrò lé àwọn electoral kìíní wọ́n ní pé wọn ò jáde wá dìbò torí wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n náà wọ́n ń retí ìbò almost 1000 and something ní níbi ládùúgbò yẹn ní police station yẹn
wọ́n ní èèyàn 12 ló ṣì wá dìbò as at 10 o'clock. àmọ́ tó kàn máa fi wọn lọ́kàn balẹ̀ náà ni pé wẹ́ ìtọ́ bá dín náà lọ́ máa kà. ṣùgbọ́n àwọn yẹn máa ń dùn ṣèrù fún bí nǹkan tẹ́ ẹ sọ. nígbà tó ń retí ìyẹn gbà tí wọ́n. tó ń retí 1,500 2,000 téèyàn 200 wá dìbò ẹ wá ní kó má ṣèrù. ẹ ti understand. nígbà tí o bá ti tó nǹkan. nígbà tí o bá ti tó nǹkan àwọn tó dẹ̀ ní ìdí ẹ̀ wọ́n dẹ̀ tó mọ́. ẹ wá sọ wípé èèyàn kan wá sọ wípé ìsìn tó yẹ kí káwọn sọ kọ́ nìyẹn and all those things pé ó yẹ ká support no sáwà gbọ̀ngàn ti rẹ́dí àti ìdìbò ṣé mentality wípé bẹ́ẹ̀ dìbò àti mẹ́tò máa wọ́n ṣé àti delete mentality yẹn. because Nigeria nìkan mo ti rí wípé bẹ́ẹ̀ dìbò àti mẹ́tò máa wọlé ẹ̀yin kò ti fàyè lẹ̀ fẹ́ni tó fẹ́ kó wọlé ẹ̀yin kò ti sọ ẹni tó máa wọlé already ẹ ti fàyè lẹ̀.